Orúkọ mi ni Alhaji Adeṣiji, tó fìgbà kan jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìwọ̀-oòrùn Iléṣà West. Lẹ́yìn ìgbà yẹn, mo tún dupò igbákejì alága ẹgbẹ́ olólùfẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun. Òótọ́ ni láti ìgbà yẹn wá láti bẹ̀rẹ̀. Ìdí rèé o, wọ́n ní sàn láàárín ajéwémú ní pẹ̀kọ̀rọ̀. Wọ́n ti jẹ́ ká mọ̀ bí tá ń lọ lórí ta ni ó gbé igbá gómìnà lẹ́yìn ọ̀gbẹ́ni Adeṣiji Arẹgbẹṣọla. Ṣùgbọ́n nígbà tí ọ̀yẹ́ là, tó dàbí pé gbogbo wa rí pé ọ̀dọ̀ Oyetọla ni wọ́n ń fi sí. Àwa kan gbà ẹ́ sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀, torí pé a gbà pé àbòsí ni láti mú gómìnà míì ní àárín gbùngbùn Ọ̀ṣun, torí pé ìlà oòrùn Ọ̀ṣun senatorial east ni ọ̀gbẹ́ni ti wá. Oyetọla tó sì kúrò kọ́gbẹ́ni tó débẹ̀ àárín gbùngbùn Ọ̀ṣun ló ti wá, tó túmọ̀ sí pé ìwọ̀ oòrùn Ọ̀ṣun ló yẹ kán ti mú ẹni tí ó ṣe gómìnà. Òfin Ọlọ́run kẹ̀dẹ̀ ni bó ti wù kó ṣe, èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti máa sá fún un. Ọlọ́run lòun ò fi àbòsí. Èmi gbà pé àbòsí ni níjọ́ náà lọ́hùn láti mú gómìnà ní àárín gbùngbùn Ọ̀ṣun. Àtakò délẹ̀. Táyé gbọ́ tọ́run sí mọ̀, torí mo bínú tẹ̀lé Alhaji Adeṣiji lọ sínú ẹgbẹ́ ADP. Ìdí tó já lọ nínú ẹgbẹ́ ADP ọ̀pọ̀lọpọ̀ mọ̀, torí pé àǹfààní wà fún wa láti lọ nínú ẹgbẹ́ mi tó rinlẹ̀ dáadáa. Ṣùgbọ́n a mọ̀ pé lọ́jọ́kọ́jọ́ progressive ni wá, a fẹ́ lọ sí ẹgbẹ́ mi tó máa tako progressive. Tó bá yá, a tún padà sínú ẹgbẹ́ wa. Eléyìí la ṣe. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni gbìyànjú lórí Oyetọla níbi tí èèyàn gbìyànjú rí. Ní ti ká ṣe wàhálà, ní ti ká fi owó ṣe, ní ti ká bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ibi tí mo wọnú níbi tó ga mi ní ká lọ ní ọ̀gbẹ́ni gbìyànjú fún Oyetọla. Wọ́n sì lẹ́ni tó bá fi ibi san ire, ibi ò ní tán lé ẹ̀ láéláé. Ọ̀rọ̀ Ọlọ́run ni o, ẹni tó bá fi ibi san dáadáa, ibi ò ní tán nínú yàrá rẹ̀ táyé ó fi dópin. Àwọn tí wọ́n mọ̀ nígbàrà tí Alhaji Oyetọla ti dé orí ìjọba ni ò ti fẹ́ rọ̀gbẹ́ni. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni ò fura. Àwọn tó bá wọ́n kálukú lè máa sọ, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ. Torí Ọlọ́run ọba tó dá wa, ó fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ sí wa pé bó ti wù kó tọ́ kòkòrò gbọdọ̀ mọ́ ṣaláì sọ. Àwọn gómìnà àná ọ̀gbẹ́ni Oyetọla wọ́n lárùn kan tó jẹ́ pé wọ́n ń forí jiyàn. Gbogbo àwọn tó wọ́n bọ́ díje ńgbà náà wọ́n rí bí ọ̀tá. Ìwọ láyé ọba mi jáde pé ó fẹ́ díje gómìnà, ọ̀tá ni. Ẹlòmíì lè máa sọ pé Benedict Alabi tó ṣe gbákejì wọn síbò náà jáde gómìnà. Wọ́n rí pé èèyàn jẹ́jẹ́ tí ò lè ta kankan ni. Gbogbo àná la sì rí bí Alabi ọ̀nà wọn ṣe ìjọba. Àbí ẹ̀ náà rí pé bí dẹ́gbẹ́ ti ṣe rí ni Alabi rí ń gbà ẹ́. Now, mo ṣàlàyé pé
ìgbà tó ti dórí ìjọba ni wọ́n ti fẹ́ rí ọ̀gbẹ́ni. A rí inú àwọn èèyàn tó ń ké sí pé tó bá jẹ́ pé tọ̀gbẹ́ni ló fẹ́ ṣe o mọ́ sùn mọ́ mi mú. Wọ́n sọ fáwọn èèyàn pé mú kan láàrin èmi àti ọ̀gbẹ́ni. Wọ́n sì fọ̀rọ̀ ráwọn ilẹ̀ Ìjẹ̀ṣà lèmi ti wá. A rí àwọn Ìjẹ̀ṣà táwọn fọ̀rọ̀ rán pé kán lọ sọ fẹ́gbẹ́ni pé kó fún wọn láàyè pé ọ̀gbẹ́ni ń dòru mú àwọn. Ṣùgbọ́n àárín yẹn ni òye èèyàn torí pé ọ̀gbẹ́ni ò béèrè pé bá yẹn lágbájá sí kọmíṣánná, kò béèrè pé bá ń fi lágbájá yìí ṣe olùbádámọ̀ràn, kò sì béèrè pé kọ́ńtráàtì báyìí o gbọ́dọ̀ fún mi. Ẹ rí i pé ọ̀gbẹ́ni wá jẹ oyè mùsùlùmí lọ́jà ọba. Gbogbo àwọn tí wọ́n jó ẹ̀ẹ́dán yẹn sípò ni wọ́n yọjú, àfàwọn tí wọ́n bá láyà wọ́n yọjú, ẹni tó bá yọjú síbẹ̀ ti dáràn. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni ó fi ọmọlúwàbí ṣe nígbà tó máa sọ. Ó ní gómìnà ṣèlérí pé à ń fẹ́ lọ dúpẹ́ ní ìmúra tán bá ti wọlé tán pé ìdúpẹ́ ni wọ́n lọ ṣe. Gbogbo alágbọ́njọ́ náà lọ́hùn torí pé kò fẹ́ káráyé mọ̀ pé ààyè ti ń wà. Ṣùgbọ́n àwọn olóyè táwọn fura mọ̀ pé ààyè ti ń wà. Ẹni tó bá fẹ́ ráǹfààní ìjọba gbọ́dọ̀ jẹ́ ẹni tó láyà láti bú ọ̀gbẹ́ni tàbí láti gbìmọ̀ràn pọ̀ pé òun lè ṣe ọ̀gbẹ́ni léṣe. Màá fìdí àwọn kan wọ̀nyí múlẹ̀ o. Tí ẹ bá bi Reverend lọ́wọ́ léèrè, yóò sọ fún yín pé gómìnà àná pé òun pé kóun mú kan láàrin òun àti ọ̀gbẹ́ni. Sẹ́wọ̀n pé Reverend kì í parọ́ o, àtàwọn bẹ́ẹ̀ 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 lọ. Ẹni tó bá lè sọ̀rọ̀ ọ̀gbẹ́ni láì dáa yóò rojú re ìjọba àná. Ẹ rí i pé wọ́n lọ ṣèpàdé ìparí ìjà ní Ìlá. Nǹkan tí gómìnà àná sọ níbẹ̀ ni pé ọ̀gbẹ́ni ò fẹ́ kó di gómìnà. Tó wáyé pé lóòótọ́ lọ̀gbẹ́ni ò fẹ́ kó di gómìnà, ṣé bọ́lá ti gbé dépò gómìnà. Olóòfẹ́ kọ́gbẹ́ni ó di mínísítà, ọ̀gbẹ́ni náà ti di mínísítà, ó ti di wáwọn àkòyẹ kíjà òsínú àbí. Torí pé àwọn òpònú èèyàn míì sọ pé ọ̀gbẹ́ni ó ṣe ẹgbẹ́, àárín yẹn ò yé mi. Ìdí tí ò fi yé mi ò ní pé ọ̀rọ̀ míyàn yìí la wà tá ń ṣèpàdé nígbà tá a fẹ́ rí a nínú ẹgbẹ́ àkóra wa jọ. Ọ̀gbẹ́ni ò bá wa dá sí kò rán wa pé ká lọ kópa àlejò o torí ibi téèyàn sí Ọlọ́run wà ń bẹ̀. Ṣùgbọ́n nígbà tá a kóra wa jọ tán, a sọ fọ́gbẹ́ni pé a kóra wa jọ láti jẹ́ kí ẹgbẹ́ wa kó lè ní tẹ̀síwájú. Tá a bá ń kégbe bóyá ìjọba yìí yóò rántí pé ọmọ ẹgbẹ́ wa náà lélẹ̀ ẹ̀jẹ̀ á kó wọn mọ́ra. Wọ́n wá kó bàbá wa ń bì bí ẹ̀ẹ̀mejì. Nígbà tí wọ́n tún fẹ́ yan olóyè ẹgbẹ́, wọ́n lọ forúkọ alága àná tó ti dọ̀bà lọ́mọ ọba. Orúkọ rẹ̀ náà fi lọ gba fọ́ọ̀mù ní Àbújá. Gbogbo àwọn olùdíje ìjọ náà lọ́hùn, wọ́n fi fọ́ọ̀mù lé wọn lọ́wọ́ tán fi díje o. Ṣùgbọ́n àwa ń bì náà lọ gba fọ́ọ̀mù tiwa l'Ábújá. Orúkọ ẹnì kọ̀ọ̀kan tó fẹ́ díje la ní kó lọ gba fọ́ọ̀mù yẹn. Ṣùgbọ́n agbára tó wà nígbà yẹn, wọ́n fi tẹ̀wá lórí mọ́lẹ̀. Àti ẹni tí ó forúkọ ẹnìkan gba fọ́ọ̀mù, àti ẹni tó yẹ pé fọ́ọ̀mù tiẹ̀ ló lọ gbà bófin ẹgbẹ́ wa ṣe là kalẹ̀. Ó yẹ ká mọ fọ́ọ̀mù eléyìí tó ṣubú ní ìjọba ìbílẹ̀ tèmi. Lẹ́yìn ìgbà tí wọ́n dìbò pé wọ́n yan àwọn èèyàn tán ni wọ́n tó pín fọ́ọ̀mù fún wọn. A ṣe wọn kọ́ngírẹ́sì níjọ́ Sátidé. Ìjọ́ Sunday
àtijọ́ Monday làwọn èèyàn tó ṣẹ̀ṣẹ̀ lọ gba fọ́ọ̀mù ipò tí wọ́n lù tó lẹ̀ kí fọ́ọ̀mù yẹn ti déwájú àwọn tí wọ́n wá díje fún wa. Eléyìí la rí la bá kóra wa lọ sílé ẹgbẹ́ sẹ́ẹ̀pá ara lọ fẹjọ́ sùn wọ́n yan àwọn èèyàn tí ó gbọ́ awuyewuye kí ló ṣẹlẹ̀ wọ́n yàn wọ́n látàbújá sẹ́ẹ̀ pé òyẹ kó síjà àwọn ara lọ fẹjọ́ sùn òyẹ kán tiẹ̀ rí àwọn tó máa wà ní abala kejì ìlérí láti jẹ́ pé wọ́n wá síbẹ̀ wọ́n wá sí àwọn èèyàn wa léṣe wọ́n dà wọ́n bolẹ̀ àṣẹ̀wá àṣẹ̀bọ̀ wọ́n tún mú nínú àwọn èèyàn wa wọ́n mú èèyàn méje wọ́n tì wọ́n mọ́lé ó di ilé ẹjọ́ wọ́n ní àwọn náà wá dá wàhálà lẹ̀ ìkálẹ̀ ìròjọ́ oṣù mọ́kà kọ́ ló máa dà tára yóò wá tiẹ̀ wá dájọ́ yẹn dáadáa ẹni tó ṣẹ̀dá gbogbo wa sílé ayé á dà ẹ jẹ́ kọ́gbẹ́ni àtàwọn èèyàn rẹ̀ kán nípa nínú àyànyàn sípò ẹgbẹ́ kì í dẹ́ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o gbogbo àti wọn ti ṣe gómìnà rí nípínlẹ̀ Ọ̀ṣun kọ́gbẹ́ni tó débẹ̀ náà jọ yan ìjọba tí Fámọdún ṣe alága rẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó dá yan alága Fámọdún tó dá alájọ lẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó fi sẹ́kẹ́tìrì lẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó fi akápò lẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó fi gbákejì alága lẹ̀ bọ́n ṣe dájọ́ nìyẹn ìyókù tó wà lè dájọ́ tó wọ́n pín sí igun mẹ́ta ẹ̀yin tẹ́ wà ní àárín gbogbo Ọ̀ṣun ẹ lọ mú èèyàn fúnpò báyìí wá ẹ̀yin tẹ́ wà ní ìwọ̀ oòrùn ẹ lọ mélèé wá ẹ̀yin tẹ́ wà nílà oòrùn ẹ lọ mélèé wá bọ́n ṣe ń gbà nìyẹn ṣé àwọn òfin ṣe gómìnà ẹgbẹ́ wa ìyẹn tó kúrò ń bẹ̀ wọ́n wá fi ìbọn wọ́n wá fẹ́ fi wó ilé tá a wà nú èyí ọ̀ràn míyàn wọ́n rò pé iná wà lára transformer tó wà wájú ilé ọ̀ràn míyàn wọ́n dàbọ̀ bò tó túmọ̀ sí pé tí transformer yẹn bá bú ilé ìyàwó lulẹ̀ gbogbo báńkì àtàwọn ilé tó so mọ́ agbègbè ní ìbádìlẹ̀ ẹlẹ́yinjọ́ náà lọ́hùn ṣùgbọ́n lọ́hùn fẹ́ wa kò yẹ kí iná sí níbi transformer yẹn ó ti bàjẹ́ gbogbo ayé lórí bí wọ́n ṣe fìbọn dára sílé gómìnà ló sọ gbólóhùn ẹyọ kan dípò kó wọ́n tiẹ̀ mọ ẹni tí ó dààmú bo ilé yìí nígbà primary tó ṣẹlẹ̀ oríṣiríṣi náà ń sọ ọ̀gbẹ́ni faramọ́ pé kí àwọn ṣe àtúnṣe lórí bá a ṣe yan gómìnà ní àárín gbùngbùn pé ìwọ̀ oòrùn ló yẹ kí gómìnà ó ti wá pé tá a bá yàn nǹkan ọdún mẹ́rin yàn wọ́n jẹ ká ṣàtúnṣe wọ́n mú yàn láti ìwọ̀ oòrùn àwọn àtàlájì Adéòtí wọ́n wá kàmpé wọ́n ń bọ̀ láti sọ pé wọ́n wá kàmpé fàdíòtí ìbọn náà fi pàdé wọn ní station road nbí ìbọn tí ò bá sí àwọn agbófinró tí wọ́n wà pẹ̀lú ọ̀gbẹ́ni ibẹ̀ náà wọ́n bá pa sí kì í ṣe alátakò inú ẹgbẹ́ kan náà ni o ìpè tí gómìnà tí ìjọba àgbẹ̀ máa wí ni pé Arẹgbẹ́ wá sọ́sùn láti wá da Ọ̀ṣun rú ẹ dákun kí ni àpẹẹrẹ pé wá da Ọ̀ṣun rú gbogbo àwọn tó ń fẹnu wọn sọ̀sọ̀kúsọ wọ́n rí nígbà wọn sọ kọ́kọ́ o ìyẹn tó kúrò ń bẹ̀ wọ́n fẹ́ yàn àwọn ìgbìmọ̀ tí ó wá sí àkóso ìdìbò gómìnà àṣọ tó ń ṣẹlẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ káàkiri ò kán kó bọ̀ lọ bí tán àwọn èèyàn wá kóra jọ sí èmi tó ń bẹ́ sọ̀rọ̀ wọn kó bọ̀ wá lé mi nídàájọ́ ọjọ́ congress wọ́n wá yànbọn ń bẹ̀ ṣùgbọ́n àdúgbò lọ́dọ̀ Ọlọ́run àbá lọ. wọ́n ṣe primary pẹ̀lú ìbọn náà nínú ẹgbẹ́ kan náà àtún bínú o gbogbo ń dáńsọ náà ni pé ká fọwọ́ wọnú kíjà ò parí
wọ́n fẹ́ yà àwọn ọmọ oyè tí ó díje lórúkọ ẹgbẹ́. Wọ́n ní ẹni tó bá ti wá ní kàtà ọ̀gbẹ́ni kò gbọdọ̀ rọ́nà lọ. Àwọn aláṣẹ ẹgbẹ́ ní Àbújá wọ́n dá sí i. Ọlọ́run á ṣàánú alága ẹgbẹ́. Ó ní kí wọ́n fún àwọn èèyàn ọ̀gbẹ́ni ní sínétóríà kan, kó fún ní sínétọ̀ kan, kó mẹ́ni tó bá wù. Ilé ìgbìmọ̀ asòfin 9 ló wà kékeré, kọ́gbẹ́ni kan fún ní 4 tàbí 3, káwọn kó yòókù. Ilé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ wa ń bíbà nínú 16 abẹ 16 wọ́n ní kí ọ̀gbẹ́ni kó mú 10, káwọn mú 16 wọ́n gbà. Wọ́n lànà gbọ́dọ̀ kó gbogbo ẹ̀. Ọ̀gbẹ́ni ò tún bínú. Ẹ tún wá fẹ́ yìn àwọn tí ó mójútó wá fẹ́ dìbò gómìnà. Kò sórúkọ rẹ̀ lára àwọn tí wọ́n ṣagbátẹrù bí wọ́n ṣe díje. Ẹ wá ní òdà sí torí Ọlọ́run. Ẹ lóun àtàwọn èèyàn rẹ̀ wọn ìjámọ̀ nǹkan kan. Ẹni ẹ̀yìn ló lọ sùn. Ẹ wá dìbò yẹn ẹ wọlé. Ẹ láwọn èèyàn Arẹgbẹ́ ní òjì ẹ wọlé. Ẹ dákun sójọra wọn. Ẹ sọ lóko ẹ lé èrò àkàrà. Wọ́n ò mọ̀ pé èrò àkàrà ó lágbára ju odidi àkàrà lọ. Èrò àkàrà èèyàn lè fi lé títí di ọ̀sẹ̀ kan kó máa jẹ́ kó má bàjẹ́. Odidi àkàrà tó bá fi ń di ijọ́ kejì ijọ́ kẹta lóore yóò ti máa yọ̀, yóò ti dògún. Ẹ lé èrò àkàrà ni wọ́n lè bínú. Wọ́n fọ́ lẹ́rán wọn wòye. Wọ́n lulẹ̀. Wàláhì wọ́n lulẹ̀. Ẹ dákun ṣebí ọ̀gbẹ́ni nìyẹn. Ṣé èèyàn máa ń bẹ̀rẹ̀ ṣerú ni? Kó lè bẹ̀bẹ̀ láti ṣerú náà. Wọ́n tún kúrò lórí ìyẹn o. Wọ́n fẹ́ dìbò ààrẹ. Ọ̀gbẹ́ni kò sínú kọmitì kankan látàbújá wá sọ̀sùn pé ipa báyìí ni ọ̀gbẹ́ni àtàwọn èèyàn rẹ̀ máa kó nínú àdìbò ààrẹ. Ọlọ́run ẹ̀ bá ṣe iṣẹ́ aláàbò orílẹ̀-èdè náà gbé sí ìkíà rẹ̀ àbí. Àsìkò tó bá ń dìbò kò fẹ́ kí wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà torí iṣẹ́ yẹn wà yàmì. Ó dúró sábùjọ mójútó àárín yẹn. Kò sọ pé ẹnikẹ́ni pé máa ń dìbò fún lágbájá kàbá ẹnikẹ́ni ṣe. Ṣùgbọ́n tá a bá ń wo gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní kàǹkàkàǹkà ọ̀gbẹ́ni o, ilé ìdìbò ibi tó ti ń dìbò wọ́n wọlé ń bẹ̀ o, ẹ lọ wo. Àwọn tí wọ́n sọ pé wọ́n já mọ́ nǹkan kan nínú ẹgbẹ́ yìí wọ́n lè dìbò wọlé ní kàtà ibi tó ti ń dìbò. Ìwọ níbi tí Arẹgbẹ́ ti ń dìbò ní o, ìjọba ìbílẹ̀ wọ́ọ̀dù rẹ̀ ní o, ọ̀wọ́lé ń bẹ̀. Tó mọ̀ pé kò lòdì sí pé kẹ́nìkan wọlé. Tó bá yẹ kó ń bínú ni kò ní jẹ́ kí bò wọlé lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ o. Ẹ lọ wo gba àwọn ìbò Arẹgbẹ́ ilé ìdìbò rẹ̀ gbogbo ẹ̀ ló ti pegedé. Ó ń kálukú wọn tí wọ́n ń pera wọn ní lídẹ̀ ẹgbẹ́ tí ò bá járe fín àwọn tó ń fẹnu wọn sọ̀sọ̀kúsọ pé yóò lọ dọ̀bálẹ̀ fáwọn kan torí pé ó ṣe àṣìṣe gbé. Ẹ dákun ló àṣìwò ló ṣiṣẹ́ gbé. Ṣé tí wọ́n bá ti pààyàn náà kú ẹ̀ ó lọ máa dọ̀bálẹ̀ bẹ̀ wọ́n. Ọ̀gbẹ́ni o kò ṣẹ̀yàn o. Ẹ̀rí kó náà tó sọ ni wọ́n kò tí fún iye o, ojú owó wa ló ṣe sọ o. Ó ní èmi ò gbà pé èèyàn ṣẹ̀ mí. Èmi náà ò dẹ̀ gbà pé mo ṣẹ̀ èèyàn. Ṣùgbọ́n ẹni tó wá gbà pé mo ṣẹ̀ òun kò foríjì wá. Ṣé àwọn bá kì í mú ẹ̀yà ọ̀sán ju ọ̀sán lọ? Nígbà tó lọ́rọ̀ gan ní òun ò ṣẹ̀ èèyàn àbí. Nobody offended me. I did not offend anybody. Whoever that feels
that I offend him, I apologize. Adúpẹ́. Mo pe gómìnà àná, wọ́n máa ń gbé pè mí tí n bá pè wọ́n, wọ́n sì bí ẹlẹ́dàá wà mí. Ṣùgbọ́n mo ká tanra wa ni. Mo pè wọ́n, mo fẹ́ rí yín o kí n bá yín sọ̀rọ̀. Wọ́n náà wà l'Abuja tí wọ́n bá jẹ́ àwọn pè mí. Mo tún gbọ́ pé tó dé mo tún pè wọ́n náà ti lọ sí Èkó wọ́n ní tí wọ́n bá jẹ́ àwọn pè mí. Nígbà àwọn olùkọ́ tó bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ ẹni yóò fẹ́ rí mi. Àwọn oníwèé ìròyìn wá bá mi sọ̀rọ̀. Mo sọ ń bẹ̀ torí èmi ò búyàn. Oníbàálé ilé kì í fẹ́ kí ilé òun tú. Oníbàálé ilé ni gómìnà. Kò yẹ kó jẹ́ kí ilé òun kó ṣe kí ni kó tú. Baálé ilé máa ń ṣàtúnṣe ni. Ṣùgbọ́n kí eléyìí ò dá ayọ̀ dànù, tòun ò dá ayọ̀ dànù. Kò sẹ́ni tí fọwọ́ kan pàtẹ́wọ́. Ọwọ́ kan làwọn èèyàn wá fi pàtẹ́wọ́ ló jẹ́ ká lulẹ̀. Àbí wọ́n máa ń fi ọwọ́ kan pàtẹ́wọ́. Kò possible bóyá ẹ̀dẹ̀ lè fipá kárí. Ẹnìkan ò lè ń sọ pé ẹnìkan ò já mọ́ nǹkan kan. Inú òṣèlú bára ẹ wá síbí ni kò sí bára ẹ dà sọ́hùn. Àìsàn olóṣèlú ikú, olóṣèlú ikú rárá ni. Ṣùgbọ́n mi ò ní sọ jù yẹn lọ. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Àdánwò orúkọ olóṣèlú kan ń kú. Ọ̀gbẹ́ni ní ìsàlẹ̀ ẹkùn rẹ̀, wọ́n fẹ́ràn Tinubu. Àgbà máa ń ṣe bí àgbà. Mi ò ní sọ àwọn nǹkan tó ti lọ tá ọ̀gbẹ́ni ti ṣe láti jẹ́ kí ìjà ìparí lókè láàrin àti nísàlẹ̀. Mi ò ní mẹ́nu bà yẹn lẹ́nu ọ̀rọ̀ ọjọ́ mi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbà, gẹ́gẹ́ bí alájọṣepọ̀, mo gbàgbọ́ yẹ káàrin orílẹ̀-èdè kó ránṣẹ́ sọ́gbẹ́ni. Àwọn kan sọ̀sọ́kúsọ kan, ọ̀gbẹ́ni wá sílé pé àwọn ọ̀rẹ́ ọ̀gbẹ́ni la pè pé a fẹ́ ṣe ayẹyẹ fún pé ó parí láyọ̀. Mo wù yọ sọ̀rọ̀ àwọn tá a jọ rẹ̀. Ọ̀gbẹ́ni òun bá ṣe ṣètò rẹ̀ o. A kàn pé a fẹ́ ṣe ẹ̀yẹ, a sì fẹ́ kó wà níbẹ̀. Kò mọ lágbájá là ń fi sígbọ̀n mi lé lágbájá. Báwọn èèyàn tí wọ́n fẹ́ràn rẹ̀, a jọ sọ̀rọ̀ pé ẹni tí ó fún wa lówó, ẹni tí ó fún wa lọ́pọlọ, bá a sì ṣe ètò ọ̀gbẹ́ni wá sọ̀sọ̀ láàrin ọ̀sẹ̀ kan tó wà lónìí. Wọ́n ní sọ́mọ ẹni bá dá káwé, kì í ṣe pé ká fi ṣe aya. Oríṣiríṣi àmì náà jẹ́ láwọn ń ṣe ìpadàbọ̀ sílé. Ẹni tí ó bu ọba, ẹni tí ó bu ọ̀gbẹ́ni, ẹni tí wọ́n bá kọ orin tó máa ń bu ọba ni. Ní àwọn igun tí wọ́n fi àlàáfíà pẹ̀lú ìgbésẹ̀ tó ń gbé. Ṣùgbọ́n a rọ̀ wọ́n kó jẹ́ ká àlàáfíà, kó jẹ́ kẹ́gbẹ́ wa ó tòrò. Kó jẹ́ kẹ́gbẹ́ ó tòrò. Kò sí arẹ́májà, kò lè sí ajàmárẹ̀. Àwọn àtẹnutọ́ lọ ń dàpọ̀, àwọn àtẹ̀yìn wọ́n ń jà. Kò sí ẹni tí ń bá àbí tẹ́yìn bá gé àwọn jẹ ní ìsìn. Ìfún àwọn ó ṣẹ̀jẹ̀ àbí. Kò lè ṣe tí ó tún tí ó bẹ̀ tí ó mọ̀ parí ìjà. Wọ́n á sì yàgò fúnra wọn rí. Àbẹ́rí pé àwọn sá lọ fẹ́yìn rí. Èyí ló rẹ̀ sá lọ. Wọ́n jọ ń gbé náà ni. Wọ́n bá gé ara wọn jẹ, tó bá tún yá o, tó bá san, ó tún lè di oṣù mẹ́fà mi tàbọ̀dún kankan tó gé ara wọn jẹ. Ikọ̀ rẹ̀ ní sáfùkàn. Kẹ́gbẹ́ wọn ó gbà láàfíà láàyè. Àwọn tí wọ́n bá jẹ́ rúkèrúdò kán lọ parọ́ inú àtọ̀dọ̀fín wọn. Kán jẹ́ kó gun omi. Torí pé tí koríko méjì, tí erin méjì bá jà, koríko abẹ́ ló máa sọ́fà. Àwọn ọmọ lẹ́yìn ìyá máa jẹ tí a bá ronú ọjọ́ ọ̀la. Káti ẹ̀ ronú ọjọ́ ọ̀la ìpínlẹ̀ wa. Torí ẹgbẹ́ onítẹ̀síwájú ni ọmọ Yorùbá máa ń ṣe.
mo ti sọ nú ọ̀rọ̀ mi a ní wọn mọ nǹkan tó ń sọ ni ìmí inú wọn nínú ọ̀tọ̀ ń sọ̀rọ̀ kọ́gbẹ́ni tó wá ṣe gómìnà ń bì kó tó di gómìnà ní ẹ ti ń gbowó lọ́wọ́ ẹ̀ tí wọ́n fi kọ́lé àwọn tí wọ́n ṣe léyìn náà ń sọ̀sọ̀kúsọ ẹlòmíì inú wọn gan-an iṣẹ́ òfin ló wá ṣe nínú ẹgbẹ́ tí ìsara wa tá a bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ alóòkè ìsara yẹn á ní iṣẹ́ òfin agbo lọ́ọ̀yà tó lò wá ṣe ọlọ́run ní ká rówó lásọ ọgbẹ́ni rú ọ lásọ tán náà ní àwọn ó gbàsọ lára ẹ̀ òun náà ni mo sọ pé ẹni tí ó bá fi ibi tó bá fi sọ dáadáa ibi kì í tánú ilé wọn káwọn gan lọ ronú pìwàdà. Àwọn àgbà Ọ̀ṣun mi ní sọ̀rọ̀ lórí wọn torí àgbà gbọ́dọ̀ mọ nǹkan tó yẹ láti ṣe àgbà kì í wà lẹ́gbẹ̀ẹ́ kan láti máa bọ́mọ kan jà àgbà tí ò bá jẹ nínú ìjọba Arẹgbẹ́ kò náwó sókè. Ẹ dákun nínú tá a jọ sọ kalẹ̀ yìí kí l'Arẹgbẹ́ ṣe irú lẹ́tà wo Arẹgbẹ́ tó fẹ́ tẹ̀lé ẹ dákun torí Ọlọ́run àbí alábòsí máa wóríṣiríṣi ọ̀rọ̀ ni àní Arẹgbẹ́ ó ṣe tuntun jájá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Oyetọla tó wọlé ó sì béèrè pé o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí fún mi àwa láàfẹ́ rí irú lẹ́tà ò ní abẹ́ kò sí ṣe kó kúrò lọ́sùn ni ó ní mi ní mọ́rọ̀ lọ ibì kan mi sì ní mọ́rọ̀ lọ síbẹ̀ náà a rí tí wọ́n sọ f'Arẹgbẹ́ pé fọ̀súnlẹ̀ fún lágbájá sọmọ àlè Ọ̀ṣun l'Arẹgbẹ́ ìlú fádámọ́dà rẹ̀ náà lọ́sùn wọn ni kò ṣe kó kúrò láyé ni lágbájá yìí o fọ̀súnlẹ̀ fún Oyetọla o kò ṣe gómìnà ọdún mẹ́jọ rẹ̀ tó ní kó má ṣe ni tó dì lọ́wọ́ mú ni ẹ dáhùn nínú ilé ìgbìmọ̀ asòfin tó wà nígbà yẹn kò wá kéésì kan nínú wọn pé ẹ gbọ́dọ̀ Oyetọla ṣe o gbogbo ìgbà l'Arẹgbẹ́ máa ń sọ pé ẹnikẹ́ni tí mo bá sọ fún pé kó gbógun ti Oyetọla kó náwó sókè àti ìròntọ́ yàn tá a máa rí lọ́la yes ìwọ ọ̀gbẹ́ni sọ fún mi pé mo gbọ́dọ̀ máa Oyetọla jà ó ní kò fẹ́ ọlọ́gbẹ́ni ò fẹ́ kóun wọlé àbí ńgbà àdìbò éjẹ́ǹtì mẹ́rin lọ́gbẹ́ni yàn sílé ìdìbò tó sì fún wọn ní ẹ̀tọ́ ńgbà tiẹ̀ éjẹ́ǹtì kan oṣù ló yàn nítorí fún wọn tó dájì lọ́gbẹ́ni fún wọn tani sọ́ọ̀ ni ò fẹ́ kárẹ̀ ó wọlé ní abọ́gbẹ́ni ò fẹ́ kó wọlé kó mọ̀ já wọn ni. àbáwò ògbọ̀n táwọn àgbà àbí wọ́n máa dìfá wọ́n máa ṣàlàyé ìtúbà tọkàntọkàn yẹn ó lè yí àwa ká ń pọ̀ lẹ́yìn wọn torí tí wọ́n bá lè ṣẹlẹ̀ á lè mọ̀ bá ṣe dá sí i mo sọ nínú ọ̀rọ̀ mi pé àgbà kì í sí ní apala ẹni tí ó parí ìjà kì í dákúnjà bóyá ọ̀gbọ́n Yorùbá ń yé dáadáa ẹni tí ó parí ìjà kò ní dákúnjà ìlérí làwọn àgbà Ọ̀ṣun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Arẹgbẹ́ ń bọ̀wọ̀ fún wọn nítorí káwọn àgbà Ọ̀ṣun ni pé wọ́n mọ ohun tó ṣẹlẹ̀ kọ́ wá pè kíní ká pè kejì pé bóòlù rẹ̀ ṣe ṣẹlẹ̀ kì í ṣe ká ní k'Arẹgbẹ́ máa fàyàwó tuntun mọ́ àbọ̀ nínú ẹgbẹ́ pé mọ̀lọ́ ti jalè o wọ́n fẹ́ fìbọn pa mí o wọn ò jẹ́ kán rí mi pa o torí iná ẹ gbà mí láàyè mo dé sínú ẹgbẹ́ o. wọ́n ti dé pẹ̀lú wa ṣùgbọ́n ṣé wọn pé jagunmọ̀ ni kì í ṣe náà bì kan n kò fẹ́ mẹ́rin lẹ́kọ̀ọ́ ní òní ṣe hàn pé ó padà sílé ó lọ ṣàtúnṣe òun yẹ kí bó èkó rọrùn lẹ́ẹ̀kejì ẹ̀rí pé lákòókò ẹgbẹ́ iwájú lẹ̀ níbẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kejì àgbà orúkọ. ó ní ọwọ́ ọ̀tún Arẹgbẹ́ ni mí
kó tó di 2018 àbí mo ti sọ ní ọ̀rọ̀ mi o èmi mùsùlùmí ni mí àlọ́ Ọlọ́run sọ pé òun Ọlọ́run fẹ́ràn àbòsí táwọn òbí yín bá pè yín lọ sídìí àbòsí táwọn òbí yín bá pè yín lọ sídìí àbòsí ẹ kọ̀ fún wọn táwọn òbí yín bá pè yín lọ sídìí àbòsí ẹ ṣe kí ni o ẹ kọ̀ fún wọn tọ́lọ́run bá máa sọ̀rọ̀ á ní èmi Ọlọ́run ẹ gbọ́dọ̀ ṣe orogún pẹ̀lú èmi ọ̀rẹ́ mọ̀ mí lọ́nà ẹ máa sìn mí àwọn òbí yín ló tún máa fi lé àbí tó túmọ̀ sí pé àwọn òbí mi ó ju anything lọ. Máa fẹ́ lápẹ̀rẹ̀ kékeré kan bàbá mi àti ẹnìkan jà nígbà bàbá mi wà láyé bí bàbá mi ṣe rí i pé mo ń bọ̀ inú wọn dùn pé ọmọ àwọn ń bọ̀ yóò gbèjà àwọn mo ṣe débẹ̀ mo ní bàbá mi máa lọ ní mo wá gbọ́ ẹjọ́ tó ṣẹlẹ̀ mo rí pé bàbá mi jẹ̀bi mo wá gbé àwọn tó wà mẹ́gbẹ̀ẹ́ má bínú mo wá padà lọ nílọ bá bàbá mi ẹ̀yin lẹ́jẹ̀ bí àwọn èèyàn yìí o ẹ lọ bẹ̀ wọ́n tí n bá lè ṣe yẹn pẹ̀lú ẹni tí mo tara ẹ̀ jáde ọ̀rẹ́ tàbí ìfẹ́ràn kọjá òfin Ọlọ́run àlófin Ọlọ́run ò sọ̀pọ̀ kò fara mọ́ pé ká múyàn ní àárín gbogbo ọ̀sùn ó rẹ̀ tún ti dáhùn question kejì pé kí ló dé ká tún padà àbí ilé téèyàn bá kọ́ kò ní fẹ́ kí ó wó ìpìlẹ̀ ẹgbẹ́ ìyàjọṣe ni ṣùgbọ́n tí wọ́n bá rí ọ jẹ tàbí orí pé ikú wà pé wọ́n fẹ́ pa ẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ olùtẹ̀lé tèmi ìlú Mẹ́kà náà ti bí àbí nígbà gbógun ti ìlú Mẹ́kà kí ló ṣe ó yẹ̀ bá lọ sí Mẹ́dínà àbí nígbà tó tó rọrùn ó padà wá síbò ó padà wá sí Mẹ́kà Ànábì lèmi náà fi jọ láàrin nígbà ilé gbóná nínú ẹgbẹ́ APC tí wọ́n ṣe nǹkan tó ń jẹ́ àpòsí lójú mi tí mo rí bọ́lọ́hùn nífẹ̀ẹ́ sí mo yẹ̀ bá nígbà Arẹgbẹ́ ọmọlúàbí ni ó dẹ̀ pè wá kí ló dé tó ń bínú gbogbo ẹ ti parí ẹjẹ́ àjọ máa ṣe lọ a lè tún padà sínú ẹgbẹ́ àjọ ń ṣe ó wá béèrè ìbéèrè kan pé nígbà tá a kọ́kọ́ dé Adéòtí ni àbí Adéòtí ń bá Oyetọla ṣe kò rí bẹ́ẹ̀ èèyàn máa ń wádìí ni nígbà tá a fẹ́ padà sínú ẹgbẹ́ padà a jókòó ìjà tí ń bẹ nínú ẹgbẹ́ yìí àwa ò ní fara mọ́ igun kankan a parí ẹ̀ ní àwa ní kí Adéòtí kó lọ bá Oyetọla láti ẹbí kan lè parí ìjà ṣùgbọ́n mo sọ kínní kan nínú ọ̀rọ̀ ẹni tí ò bá ti lè bú ọ̀gbẹ́ni kò ní rójú rẹ gómìnà àná ẹni tó bá parọ́ òkú kọlọ́hún ó dé stéèjì tí gómìnà àná sọ nígbà tó ń sọ̀rọ̀ ni pé ẹ̀rí nǹkan tíjọba yín ṣe Adéòtí wa ìjọba gbogbo wa ni o àtẹ̀yìn gómìnà àtẹ̀mí Adéòtí àti Arẹgbẹ́ lájọ ṣe ẹni tí tíjọba yẹn bá ṣe kò sẹ́nìkan wa tó yọ lè gbogbo wa lájọ ṣe ẹ̀sìn tí Adéòtí kọ́kọ́ dání wà lọ gbà lọ bá fámọ́dún olẹ́lẹ́jọ́ máa sọ̀rọ̀ ọbẹ̀ ẹ̀sìn fẹ́ sínú ẹgbẹ́ ibi tí òye kẹ má yẹ ká lọ sí gbogbo àárín wọn bó ṣe rí nìyẹn kì í ṣe pé bóyá Adéòtí dọ́dọ̀ Oyetọla ibẹ̀ gbóná tó tó nù kò gbà tó ti padà dé kò gbà kan fi kankan wọn lẹ̀ bó ṣe lọ rí ọ̀gbẹ́ni ní rí Oyetọla nígbà tó jẹ máa sọ bọ́rọ́ Adéòtí nínú gbogbo iṣẹ́ oúnjẹ wọn Adéòtí ni wọ́n gbé fún wọ́n ti gbéṣẹ́ bíi 9 billion fún Adéòtí fún sẹ́rẹ̀ torí ó sọ pé mi ní gbákejì Ọlọ́run ló mọ gbákejì gbogbo wa ṣùgbọ́n Adéòtí bá sọ àfẹ́ lè mọ̀ lóṣù tó sọ. Bàbá Àkàndé mo sọ fún wa pé wọ́n pè ìparí ìjà sí ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì
pé kí àárín wọn ó lè parí ní ìníṣẹ́jú náà ni. Kíní lèyàn máa ń parí, ìjà lèyàn máa ń parí, èèyàn kì í parí dúkù wọn náà ń pè fẹ́ ara kan ọkàn, kò sẹ́ni tó ń parí ara kan ọkàn. Àní gómìnà l'Árẹ́gbẹ́ ò fẹ́ kóun ṣe gómìnà ìgbà yẹn gómìnà ni ó l'Árẹ́gbẹ́ ò fẹ́ kóun di gómìnà, ìyẹn náà ni ò parí dèní. Áńjù òṣèlú lẹ́jọ́ ìjà alára ò tọ́pọ̀rọ̀, ìjà alára ò ṣe é parí láéláé. Ẹ̀kọ́ ti máa mú lọ́rọ̀ àní àwa àjà àti náwó ọ̀fẹ́ sí gbogbo wọn. Ṣùgbọ́n àwọn náà ń kọrin ìjà, orin ìjà náà ń kọ. Wọ́n ní ká jẹ́ kó gun omi kẹgbẹ́ wa ó lè tòrò. Ká ronú ọjọ́ ọ̀la ìpínlẹ̀ tá a wà yìí, ká pe àronú àtọ̀dọ̀fin wọn. Ká náà náwó ọ̀fẹ́. Ìwà ṣe kọ́mọ́ wa nígbà èèyàn ló lé apá kan, àtọ̀tún àtòsí kí gbogbo wa ká jọ dantí ń bẹ lọ́wọ́ wa lẹ̀. Ká gbà láàfíà láàyè. Ká jẹ́ kó mi tuntun ó rú lọ́sùn kẹgbẹ́ wa ó di kan oṣù. Àwọn tó ń kọrin ìjà tó ń bú àwọn olórí kan yé bú wọn. Nínú ọ̀rọ̀ tá a jẹ sọ nísìnyí, ṣé mo bẹ́ nìkan? Àlàyé ipa tó ń kálukú kó ni mo ṣe lálàyé. Tó ti bá fẹ́ bú yàn, àwọn tí wọ́n sọ̀sọ̀kúsọ yẹn mo mọ tí máa sọ sí wọn. Ẹnìkan mẹ́rin wá. Wọ́n ní òun sọ̀rọ̀. Wọ́n ní kì í sọ̀rọ̀. Ṣùgbọ́n tẹ́lẹ̀rí bá jáde pé yes, ẹlẹ́rìí rèé, a gbà pé òótọ́ ló ń sọ. Bẹ́ẹ̀ bá léèyàn ò já mọ́ nǹkan kan, ní máa wálẹ̀ ìranù káàkiri lórí wọn náà. Ẹ̀ǹtẹ̀ ní àwọn ilé ìwọ̀n àpò kìnìún kan ní insignificant. Ẹni wọ́n wà insignificant to your existence. When they are insignificant to your existence or to your success, you don't need to heap blame on them anymore. They cannot disturb you from achieving success. And you are saying that they are contributor to your downfall. How can we marry the two together? It is impossible.